Ẹ kúlé là ń karalẹ̀, ẹ káàbọ̀ là ń kéré ọ̀nà yìí nílùfẹ́ ẹwẹ́ mà kú ọjọ́ mẹ́ta kò dédé àsìkò yìí. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò àṣírí ayé pẹ̀lú Ògèrèǹté àti bàbá àlùbáríkà Wẹ̀bìdànù ní ìlú Ìgbẹ́dú. Bẹ́ẹ̀ náà ni ní Ìkòdọ́gà ẹ̀lúkú mẹ́dẹ́ ẹ̀lúkú mẹ́dẹ̀mẹ́dẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé ní orí ètò títí wa ètò tó jojú ń gbèsè ní o, ètò tó yẹ kí gbogbo ilé máa gbọ́ ni torí pé ètò tó ń ṣara lóore tó ń tún ilé ṣe tó ń táyé ṣe tó sì ń tún ẹbí ṣe náà sí ni bàbá àlùbáríkà wà ń kalẹ̀ Wẹ̀bìdànù ní ìlú Ìgbẹ́dú. Bàbá o. Yèyé àdúrà wa gbà o, àárí jẹ, àárí mu, àárí ná, àárí lò, Ọlọ́run ní nà wá lọ́pàá àsáríkì, Ọlọ́run dákun mọ́ nà wá lọ́pàá jàǹjàǹ, Ọlọ́run dákun mọ́ nà wá lọ́pàá àbànújẹ́ o, k'Ọlọ́run jẹ́ ó rí bẹ́ẹ̀. Àmín. Bàbá lórí ètò lénìí ṣe mọ̀ pé oríṣiríṣi àìsàn ló wà, wọ́n ń pè kan ní ìjayà, àwọn olóyìnbó ní hypertension. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ láyé ìgbà yẹn àwọn àgbàlagbà ló máa ń ní tó bá ti dàgbà, ṣùgbọ́n láyé ìsinyìí ọmọdé gan ó ti ní, ọmọ 30, ọmọ 20, ọmọ 40 ó ti ní. Kí ló fà á? Torí yèyé oge yèyé oge sórí àṣàsí ni o, àṣàsí ni o. Sórí àwọn nǹkan kéèyàn máa gbọ́ nǹkan aburú òun ló máa ń farú nǹkan bẹ́ẹ̀ yẹn tó fi máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Kéèyàn máa di nǹkan mọ́yà ó máa ń fa ìjayà, kéèyàn máa di nǹkan kó nǹkan mọ́kàn ó máa ń fa ìjayà, kéèyàn máa lówó lọ́wọ́ ọ̀tọ̀, kéèyàn máa ronú ọ̀tọ̀, kéèyàn máa ronú ọmọ ọ̀tọ̀, kéèyàn máa ronú àgọ́ ara ẹ̀ ọ̀tọ̀, kéèyàn máa ronú iṣẹ́ kó gbọ́jà kalẹ̀ kó má tà ọ̀tọ̀. Sọ wá rí gbogbo ẹ̀ ní tó gbé ọ̀pọ̀lọpọ̀ ìjayà wá ọ̀nà méjì ni yèyé oge. Àkọ́kọ́, ìrònú ó máa ń fa ìjayà. Ẹ̀kejì, àṣàsí ó máa ń fa ìjayà. Torí tí wọ́n bá fẹ́ ṣaṣẹ́ sí èèyàn, ìjayà ni ó kọ́kọ́ wọlé kọ́fà tó wọlé sí èèyàn la. Téèyàn bá sùn, àlákàlà léèyàn ó kọ́kọ́ lá kó tó di pé nǹkan burúkú ó ṣẹlẹ̀ sí èèyàn. Téèyàn bá ti ń kọ́ ńlálàá bí ẹni pé ó rí ejò, ó rí lion, iná ń jó, ọkọ̀ l'accident, tí n bá ń lálàá bẹ́yẹn kò ní pẹ́ ní ìjayà. Ìjayà ojú oorun ń bẹ, ìjayà ojú oorun tó bá ti sùn ni wàá máa jáyà, àṣàsí ni, níbi àlákàlà ni. Ìjayà ojú ayé ń bẹ níbi àìsówó pẹ̀lú ìrònú ni. So gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi tó, àìsí owó pẹ̀lú ìrònú ló máa ń fa àṣàsí, ní máa ń fa àwọn nǹkan yẹn. Àṣàsí yẹn á wá máa wáyé, wọ́n máa rèròkérò, á máa sọ̀sọ́kúsọ, wọ́n á máa rèròkérò. Wọ́n lọ́hùn jọmọ tí mo bí yóò ní kú báyìí, ǹjẹ́ ọjà mi yìí ǹjẹ́ yóò yá báyìí, ǹjẹ́ mi fúnra ara mi ò ní kú báyìí, ǹjẹ́ màá dẹ̀ ṣe márèèjì láyé, ó dà tí n bá ṣe márèèjì ǹjẹ́ màá lóyún, ó dà oyún tí mo ní yìí jẹ́jọ́ ìkúnlẹ̀ kọ́ ní ìkú báyìí. Èròkérò ti wọnú ẹ̀ dánú o. So gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi, ó wá láwọn nǹkan kan téèyàn máa ń lò tí nǹkan burúkú ò fi ní wọnú ọkàn èèyàn. Sórí àìró oorun sùn nínú èròkérò ni, èròkérò ni èyí jẹ́ kéèyàn ó ró oorun sùn. Ǹjẹ́ tí n bá sùn báyìí nǹkan kan ò ní wá ká mi mọ́, ǹjẹ́ kò ní rìn mí mọ́lẹ̀ báyìí, àbí nǹkan kan ò ní máa lé mi kí, àbí ìní máa jẹun lójú oorun, àbí ìní máa rìnrìn àjò. Gbogbo nǹkan yẹn èròkérò òun ló máa ń fà á. Èròkérò yẹn àṣàsí ni. Níbi àṣàsí yẹn ní fèròkérò. Èyí téèyàn ń ró oorun sùn yìí náà àṣàsí ni. Èyí yìí tó jẹ́ pé kéèyàn ó sùn náà kó dẹ̀ bẹ̀rẹ̀ sí máa lálàákàlà, kéèyàn máa tibì kan bọ́bì kan, ẹni tí ń wáṣẹ́ lójú ayé tí ò ríṣẹ́ tí wọ́n wá máa gbéṣẹ́ fún lójú oorun, ìwọ tó lè wa mọ́tò lójú ayé
tó mọ wa mọ́tò látẹ̀kọ́ máa ń lọ Ìbàdàn, ìwọ tó jẹ́ pé o kò lu yín tipẹ́tipẹ́ ló máa ń lálàá tó máa ń lọ́bẹ̀, ìdápadà sẹ́yìn ni, àṣàṣì ni. Sọ wá rí gbogbo ẹ̀dá tí bá ti ń jáyà yóò láìsàn lára. Nínú ìjáyà níbẹ̀ lórí fífọ́ ti ń wáyé, yèyé oge. Nínú ìjáyà níbẹ̀ ni rọpárọsẹ̀ tí máa ń wáyé. So gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi tó bá ti jáyà látojú oorun, apá kan àtẹsẹ̀ kan yóò kàn ṣìṣì ní, ń tọ̀ ti ní rọpárọsẹ̀ nu. Stroke. Nínú ìjáyà ni àìsàn burúkú ní ìjáyà o, bọ̀tì àwọn nǹkan tó dẹ̀ wò ó nǹkan kékeré ni. Ẹ̀dùn àrá wọn fi wò mí tó jẹ́ pé èèyàn ò ní jáyà kò dẹ̀ ní làlàkàlà mọ́ láyé. So gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi báwọn, àwọn nǹkan yẹn pọ̀ bẹ́ẹ̀. Àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn pọ̀, bọ̀tì tí ọ̀rọ̀ yẹn bá wá ti ń rí bó ṣe ń rí yẹn, àfi kéèyàn máa bẹ lọ́hùn, kó máa súnmọ́ lọ́hùn. Tó bá jẹ́ mùsùlùmí, àwùsùbíláì mínà ṣaitónì rọ̀jím, àwùsùbíláì mínà, jẹ́ ká àwùsùbíláì máa pọ̀ nínú ọ̀rọ̀ rẹ. Tó bá jẹ́ kìrìsìtẹ́nì, orúkọ Jésù, ẹ̀jẹ̀ Jésù, omi ara Jésù, òkùnkùn sí ń tọ́lọ́hùn gbọ́. Bó jẹ́ lẹ́sìn àkàn àbáláyé pé Ọlọ́run náà ni, bọ̀tì ẹ súnmọ́ àwọn èèyàn tí wọ́n lé ìjáyà kúrò, àtàìsàn àti ìjáyà ojú oorun àti ìjáyà ojú ayé. Táyé èèyàn bá ti ń já, ẹ̀mí rẹ̀ ò ní gùn, yèyé oge. Sọ wá tún rí àwọn nǹkan kan bẹ tó máa ń ṣe, wọn á kàn ṣàdédé ẹni tí ó ti tó kọ́lé, wọn bá rí i pé ń kọ́lé, káwọn èèyàn kàn máa daṣẹ́ burúkú bò. Ó rí i pé tọkọ-tìyàwó gbogbo wọn kọ́ níjà máa ń bẹ láàrin wọn. So gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi tó, gbogbo wọn kọ́ níjà máa ń bẹ láàrin wọn, bọ̀tì àwọn èèyàn ni wọ́n máa ń dá ìjà lẹ̀ láàrin ọkọ àti ìyàwó. Wọ́n á dẹ̀ máa jà, wọ́n á máa jà, èṣù yẹn ó máa bẹ̀rẹ̀. Tí ọkọ bá ti ń bọ̀ báyìí, ìyàwó ó máa jáyà ńlé ni. Ó tún ti ń bọ̀. Ó ti tún ń bọ̀, wàhálà yìí tó ń bọ̀ wálé ní irú bẹ́ẹ̀. Ọlọ́run má jẹ́ kí gbogbo wọn pàdé rẹ̀ Ọlọ́run. Tó bá jẹ́ pé ọkọ mi náà ni tó wà níbi iṣẹ́, tí bá ti lọ lé báyìí, ìyàwó ẹ̀ lè sọ pé ó wóbìnrin lọ ní, ó ṣe kíní ni, wàhálà ìjà yà á tún bẹ̀rẹ̀. Tọkọ yẹn bá ti fẹ́ wọlé, àyà rẹ̀ ó kó sókè. Èyí náà máa ń tún fàjáyà, ní máa ń fa tẹ́mi ìfígùn ayé náà ni. Ọmọ mi ní máa ń bà bàbá nú jẹ́, a máa bàyá nú jẹ́. Wọ́n á ní ọmọ yín lágbájá ó ti tún ṣe báyìí o, ó ti tún ṣe báyìí o, lágbájá ó ti tún ṣe báyìí o, ó ti tún ṣe báyìí o. Tí wọ́n bá ti gbọ́ pé ọ̀rọ̀ ọmọ dé báyìí, ìjáyà yẹn á dẹ̀ dé bá wọn, wàhálà yẹn ó dẹ̀ bẹ̀rẹ̀. Ìwọ Ọlọ́run má fọmọ pa wá lẹ́kún o, má fàgọ́ ara wa pa wá lẹ́kún o. Ẹni tí ó bá rí ṣòro rí, ọmọ mi yóò wà bí iṣẹ́ sórí, wọn á fi ìjáyà ṣe, wọn á máa ṣe. Èèyàn méjì ó jókòó báyìí, yóò máa lọ́rọ̀ òun ni wọ́n ń sọ, ó lè lóò ní wọ́n ń bú, ó lè ní wọ́n ń kanra mọ́ òun. Ìjáyà ni wọ́n fi ṣe o. Inú ọ̀pọ̀ ìjáyà ní ń fa wèrè, yèyé oge. Kí ni mo sọ fún ẹ? Ọ̀pọ̀ ìjáyà ní ń fa wèrè. Tí ó bá gbọ́ pé èèyàn ya wèrè, ìjáyà ló bí. Kí ni o ní mo wí? Ìjáyà ló bí wèrè, yèyé oge. Mi ò ní tàn ẹ́. Àìró oorun sùn ni ń bí àìsàn rọpárọsẹ̀. Àìró oorun sùn òní máa ń bí ìtọ̀ ṣúgà. Àìró oorun sùn ní ń fa ìsétọ̀. Gbogbo nǹkan iṣan ara tí ó bá ti dọ́gba, àṣàṣì ni. Ọlọ́run dákun mọ́wọ́ aburú kúrò lórí ọ̀rọ̀ wa o, mọ́wọ́ aburú kúrò lórí ọ̀rọ̀ wa o. Ọlọ́run má jẹ́ á rí dààmú o, Ọlọ́run má jẹ́ á rí wàhálà o. Ó dijọ́ mẹ́jọ, yèyé oge o. Ọ̀rọ̀ ńlá, Ọlọ́run má jẹ́ á rí dààmú. Wáídù kò má jẹ́ á rí wàhálà bí bàbá ṣe sọ. Wọ́n ní ìjáyà ló tún ṣe kíni ló ń fa wèrè. Ọlọ́run má yà wá ń wèrè tìrantìran. Kò sí bàbá àlùbáríkà wọ ibìdà ní ìlú Ìgbódù. Èyíkéyìí bóyá ẹ̀yin ní ìjáyà abẹ́lẹ́ni tó ní ìjáyà bí nǹkan míì lórí ẹ̀ kàn sí wọn. Ìgbódù lọ́wọ́ àbíkíbi tẹ́ bá ti lọ dé Ìkòdú garage, mọ́tò lọ sí Ìjẹ̀dẹ̀, ẹ̀bọ́lẹ̀ ní Ìgbódù junction, ẹ ti rí soundboard tàbí kẹ́ ẹ bèrè tàbí kẹ́ ẹ pé 08023829492 08023829492. Ire o, ó dàbọ̀.